أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مكي يلون مكي النبي محمد صلى الله عليه وسلم. مكي النبي محمد صلى الله عليه وسلم. مكي àwọn tí wọ́n ti ṣe dáadáa bí ìyá wa Alesh Àbẹ̀kẹ́ Alesh lọ́yẹ̀. Àwọn kan ti gba wájú nù dáadáa bẹ́ẹ̀ ìyá wa náà tó wá sọ pé ẹsẹ̀ àwọn ìyẹn náà làwọn náà fẹ́ máa tọ̀ ó lójú irú èèyàn bẹ́ẹ̀ tó lè máa tọ̀ ẹsẹ̀ rí bẹ́ẹ̀ torí pé tá a bá ní ká wọlé ayé ń sìn yìí àwọn èèyàn kan ló gbà bó ti wù wọ́n ni bó ti wù wọ́n náà ṣe ló gbà. Àmọ́ ìyá wa Alesh wọ́n wò pé kí ni máa dé bá ní àkhírọ̀ ó lójú èèyàn tó máa ń ronú pé kí lòun fẹ́ dé bá ní àkhírọ̀ nítorí pé àwọn èèyàn kàn lu ayé bí ẹni pé wọ́n ní kò nu ayé mọ́ nígbà. Ìyá wa Alesh kọ́lọ̀ ń yẹ ari yín pẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí yín gùn dáadáa fún wa. Ọlọ́run sọ̀rọ̀ kan nù Al-Qur'an Ọlọ́run ní hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim. Alákọ̀ọ́kọ́ tu'minuna billah Ọlọ́run ní ká gba òun Ọlọ́run gbọ́. Tàbá ní ká wo ìyá wa Alesh dáadáa ara ìgbọ́lọ́hún ara kéèyàn gbọ́lọ́hún gbọ́ òun náà ni wọ́n ṣe yìí watujahiduna fi sabilillahi bi amwalikum. Tàbá ní ká wo ìyá wa Alesh tujahiduna fi sabilillahi bi amwalikum. Lẹ́ẹ̀lọ́jà ayé ẹ̀yìn ànádálẹ́ lọ́jà ayé ẹ̀yìn. Àwa ní àmì àṣẹ. Kí àwa tí a ń tẹ̀lé wọn Ọlọ́run ní jẹ́ ó burú fún wa Ọlọ́run ní jẹ́ ó burú fún wa Ọlọ́run ní jẹ́ ó burú fún wa dáadáa báyìí Ọlọ́run ṣe fáwa náà àwa náà ó jẹni tí ó mọ fúnyàn àwa náà ó jẹni tí ó mọ fúnyàn àní jẹni tí ó ní tí ó wà mọ pámọ́ka torí pé ọ̀pọ̀lọpọ̀ olówó wọn máa ń pámọ́ka ni o àní jẹni tí ó ní tí ó máa pámọ́ka Ọlọ́run ó jẹ́ kí oríire wọn kó ràn àwa náà. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله. ọmọ balógun aliyaja sùúrọ ọlá táwọn alẹ́sìn lọ́yẹ̀ Àbẹ̀kẹ́ kọ́lọ́mọ́jọ fọlá pìtàn kò lọ́lá rí. alánú ní tọ́jú ìparí ọ̀nà. àkùnbí àpọ̀tọ́ lọ́hún ṣe lẹ́yìn tí ó kò ní mọ́ra alánú ní Àbẹ̀kẹ́ àǹfààní ẹ̀ ó tó kéèyàn ṣàpọ́nlé ẹ̀ ìwúlò ẹ̀ ó pọ̀ púpọ̀ fáráyé kọ́lọ́ má kọjú gbẹ̀mí Alẹ́sìn lọ́yẹ̀ tó ráwọn gbádùn.